This is CrossBlogXTV. Don't forget to subscribe, like and share. Ó tún ti gbẹnu tán báyìí o. Bàbá AdeBayo tún tú àṣírí ńlá báyìí. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé Amẹ́ríkà ti mú Gumi tẹ́lẹ̀. Ṣé ti rí gbọ́ rárá pé Amẹ́ríkà ti mú Gumi tẹ́lẹ̀? Wọ́n ní àwọn kan náà ni wọ́n dìde tí wọ́n lọ gba Gumi lẹ̀ lọ́wọ́ Amẹ́ríkà. Eléyìí tún lágbára o. Don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ ká gbọ́ àsọtẹ́lẹ̀ ìlẹ́nu Bàbá AdeBayo àti oríṣiríṣi àwọn àṣírí tí wọ́n tú nípa àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá náà pàápàá pẹ̀lú. People called me to stop abusing. Why will I stop? Are we serious? Ìbá tún ti rí nínú àwọn ọba yín tó ní àwọn bíi Kànórì tó ní ìran Yorùbá ni wọ́n. Àtúntì nínú àwọn ọba yín tó ń sọ ẹ̀rí pé oníjẹkújẹ jàti ni wá. They are saying the likes of Tauri, they are from Yoruba lineage. Ẹ wo ní ìsìn. Look at it now. Ẹ wo bá a ṣe wá dáládùá, a kàn dáládùá lágíjú. We've not turned ourselves to a prayer warrior in the wilderness. Ẹnìkan ní kí n wo kankan ní ọjọ́ Tuesday, ó wo kí ni ẹ mú wo ó ní láti kílẹ̀ jírí kìíní. Àṣẹ Ọlọ́run ti mú Gumi tẹ́lẹ̀. Amẹ́ríkà ti mú Gumi tẹ́lẹ̀. Àwọn àgbààgbà Nàìjíríà yín ló lọ gbàálẹ̀. No one asked me to look at some bẹ́ẹ̀ láwọn àgbàrá dáradára ní lórílẹ̀-èdè. That American, they've already gotten Gumi before, but it was... Wọ́n ti mú tẹ́lẹ̀. They've arrested him before. Ká ní wọ́n mú. As in when he was arrested, ṣé àá lè máa kú pípípí báyìí? We will die in the way we are dying anyhow. Àwọn àgbàrá dáradára ní lórílẹ̀-èdè. We have useless leaders in this nation. Except yàtọ̀ sí Bàbá Akintoye. Except our father Akintoye. No. Henry. Walk. Pẹ̀lú inú mímọ́ àti ìwà rere. With a clean heart, a pure heart, and of good attitude. Henry. Walk. Ó ń tẹnu mọ́ fún yín, ọdún yìí dáa. This year is very good. Ìwọ tó mọ̀ pé àyànfẹ́ ni ẹ́. For you that you know that you are beloved, take steps. Don't stand still. Ẹ má kàn jẹ́ ká máa ṣe bí ológun. Don't let us be behaving as if we are sick people. Àmì àṣẹ bí ológun bẹ́ẹ̀ ni tí ò tí ì rò ń jẹjẹ. Behaving as if we've not eaten for years or months. Gbégbèsè. Take steps. Gbégbèsè. Take steps. Okay. Praise the Lord. Hallelujah. Eke hallelujah. Hallelujah. There. You see? Orítorí gẹ̀rẹ̀jẹ̀. This head. Ẹni bó lè fi ṣe tóbi tó. As big as my head is. Ó dàbí orí adẹ́rù pọkọ̀. Orítẹ̀rí. Ó kún débi pé. It's filled up. Èsì fẹ́ kéèyàn lásán dé mi lọ́wọ́ lọ́dún yìí. And I don't want ordinary people to disturb me, to hinder me this year. Ìfẹ́ káwọn àwọn èèyàn lásán. I don't want ordinary people to walk with me this year. Àwọn èèyàn tí kì í jẹ́ kéèyàn gbé. Those that will not allow someone to lift it up. Even though God mean nígbà kéèyàn lásán wá sọ́dọ̀ mi. Even though I will not allow ordinary people to come to me this year. Torí ìwọ tó wà lókè, ìrònú òkè ló máa ṣe kí ni? You that you are at the top, you'll be thinking of how to remain there. Ẹni wà lókè, ìrònú tìsàlẹ̀ ò lè ṣe kí ni? Kò lè bá tòkè mu. And those down, the level of their thinking cannot be the same. I'm trying to open up your understanding. Take steps. Don't sit down at the spot. Fathers, take steps. Run into the farm. Run into the farm. I bought my own rain boot. I bought my own cutlass. I have my own hoe. If I will call laborer to be farming for me, I will join them. I have good spinal cord.
I've not used pile to destroy myself. All you pastors, go and farm. Go home, take part of your father's land, use it for farming. Go into farming. You're waiting for your government. The Lord told me that. You see? I saw red in form of X, cross. Red. And I saw something. We have no calendar here. I saw the calendar of many of these people. They've cut them. The one that ought to be 70 will not live up to 70. Those that have been crossed, marked down already, is mark of sickness. That's what is going to kill them. Take steps. Don't let's turn to prayer warriors in the wilderness. Don't turn yourself to a prayer warrior in the wilderness. As you are taking steps, be using prayer to back up for your steps that you are taking. Will now bend. Will not allow whatever you've planted to germinate. It will germinate. Don't sit at a spot this year. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bí Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 54 27. Lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.